Isheyin oro Àjọkẹ́ ìyá Táyélolú ọmọ Isheyin oro ọmọ ẹbẹdìmọkọ mo ní o gbéra ńlẹ̀ òdìdè èmi Ariike ọmọ olówó dúró ọmọ ajífẹgbẹsẹrí ọmọ ajíbọsí ni mo ń porí rẹ wọn ò sì pé torí ikú torí ọdún ayọ̀ tó bá ọ láyé ni mo ṣe pé ọmọ Isheyin oro ọmọ ẹbẹdìmọkọ arọmọlásọ Isheyin ni òun sọ arọmọlásọ Isheyin ni òun sọ ẹ wo aṣọ tí a wọ̀ ẹ wo gèlè tí a wé ṣùkùṣùkù bámbám arọmọlásọ Isheyin ni òun sọ àti lọ́la Àjọkẹ́ ọmọ Isheyin oro okú ọdún ọmọ ẹbẹdìmọkọ ọmọ asẹ́tìmùmí tó dára ìwọ lọ́mọ òjò làmọ́sọ̀ ọmọ ọ̀dàbàmọ́dì ọmọ Isheyin mọ́lẹ̀ ọmọ ògidì mọ́gbè ọmọ òròmí ògbági ọmọ òròmí ògbọ̀pẹ̀ ọmọ òrètí gbàgbàgùdà ọmọ ìyan tóbu lóró oúnjẹ ọmọ ọkà tóbu lóró oúnjẹ ìlú ẹ̀yẹ kìkẹ́ ẹ̀gọ̀ kìkẹ́ àpọ́nlé ibi ojú tí ń bó ohun tó jẹnu lọ ọmọ òròmí ń jó ọmọ òròmí ń yọ̀ ọmọ òrò tí ń kún yùmùyùmù ọmọ Isheyin oro níbi wọ́n ti ń sẹ́yìn fóníṣẹ́ ńlá Rúkàyà àti ọmọ ọlọ́jọ́ bí òní òkú oríire ọba Sálíù ajé ògúngúrú sọ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ní kí ọkú ọdún olórí Rọ̀ṣídàtì ọlọ́ládé ní mọ́ kí ọkú oríire òní Aláàjì Àǹbàlẹ̀ Adétúnjí ní òkú ọjọ́ bí òní o mọ́mí kí aya Àyìndá ní kí ọkú ọdún Junior ní mọ́ kí ọkú àṣeyẹ tó ní ọmọ Isheyin oro ọmọ ẹbẹdìmọkọ Àjọkẹ́ o Gani náà ní mọ́ kí ọkú ọdún Málàmú ní kí ọ wọ́n ní o ti sọdún èyí náà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló ń ṣe lókè èèpẹ̀ ìwòye àmọ́dún ìgbàlẹ̀ rẹ̀ lẹ́ni àwọlé rẹ̀ lẹ́ni owó ilé rẹ̀ lẹ́ni ayọ̀ rẹ̀ àsìmọ́ òkun ọkọ rẹ̀ Táyélolú èjìrí ọmọ ọba wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú yẹ ọba ọmọ lóní mọ́ kí ọ ní méje mẹ́jọ Alájọkẹ́ bí wọ́n bá ń bí ọ pé ta ni pẹ̀sà sí ọ létí mọ́ bá ń wí fún wọn pé mi Ariike Chanter ni èmi lọ́mọ olówó dúró ọmọ àsùnkún gbadé òwú ló kọ́kọ́ gbadé o bẹ́ẹ̀ dé fẹ́ ẹ béèrè tán.